Fídíò yìí máa jẹ́ ti gbogbo ẹgbẹ́ Olúfìmọ̀ pátápátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Saheed Òṣùpá, gbogbo Olúfìmọ̀ káfàtà tilé toko. Ẹ rí wípé Alhaji wa Òkìkí Bright wọ́n ti bẹ̀ Alhaji Saheed Òṣùpá. Lóòótọ́ àwọn lè máa rò wípé ó máa rí bí ó ṣe rí yìí, bọ́rọ̀ ṣe rí yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n sì tún wò wípé ó yẹ káwọn lè tọrọ àforíjì lọ́wọ́ tolórí tẹlẹ́mù. Wọ́n sì ti tọrọ àforíjì bí orin Alhaji Saheed Òṣùpá, wọ́n ní ẹni tó ṣẹ̀ gan ẹni kó sì sọ̀rí, àbí òní lè ṣe bó bá ti ṣe ó ti tán, gbàmígbàmí lè yan gbà, àìgbà méṣẹ̀ mi rò, abíbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwa gbogbo ẹ̀yin bloggers, ẹ̀yin tẹ́ ń bá Alhaji Saheed Òṣùpá ṣiṣẹ́, inú ẹgbẹ́ Olúfìmọ̀ lèmi náà wà tí mo sì jẹ́ kan lára àwọn bloggers Alhaji Saheed Òṣùpá. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ara àwọn kọ̀nà ọ̀rọ̀ sí kan tí Alhaji Saheed Òṣùpá ò ránṣẹ́, tán kàn fẹ́ wò wípé bóyá káwọn tó jẹ́ pé Alhaji Saheed Òṣùpá ò rán wọn ṣẹ́, tán náà fẹ́ gbìjà Alhaji Saheed Òṣùpá tó sì jẹ́ pé wọ́n fẹ́ bà nǹkan jẹ́ ni, tán ní apologize yẹn o, apology yẹn àwọn ò gbà o, àwọn accept apology yẹn o, fúnde yìí Òkìkí Bright kò lẹ́tọ̀ọ́ àti ṣe apology kankan, tí wọ́n tún fẹ́ máa dá nǹkan rú. Á dẹ̀ tún ra wọn kan náà tán tún fẹ́ jáde pé ẹni tó ṣe yẹn ti wà ókè kíni kan. Alhaji Saheed Òṣùpá wọn ò ní kẹsàn àwọn dọlọ́run o. Ẹ má mú Alhaji Òkìkí Bright, ẹ má mú Alhaji Saheed Òṣùpá, ẹ má mú wọn ṣe ọlọ́run látara Òkìkí Bright. Ẹ má mú Alhaji Saheed, ẹ má sọ Alhaji Saheed Òṣùpá di ọlọ́run débi wípé ẹ fẹ́ gbé wọn sí dédé ọlọ́run pé torí tá bá ti ṣẹ̀ à ń tọrọ àforíjì, ọlọ́run sì túbá fún wa, ọlọ́run gba àforíjì wa. Ó ti mọ̀ pé àwọn ṣẹ̀hún ó ní ká máa tọrọ astaghfirullah. Ó ti mọ̀ pé àwọn kìrìsìtẹ́nì ó mọ̀ ṣẹ̀hún ó ní ká máa ka bá wa tí ń bẹ lọ́run wọ̀ ní forúkọ rẹ̀. Tá bá ṣẹra wa á mọ̀ dáríjì wa náà ni o. Òkìkí Bright títí mẹ̀ṣẹ̀ wọn lẹ́sẹ̀, wọ́n sì ti túbá torí ọlọ́run. Ẹ̀yin agbọ̀rọ̀ dùn tẹ́ẹ̀rí gẹ́gẹ́ bí wípé iṣẹ́ gbogbo ẹni tó bá tún sọ wípé apology kò accepted, ìpìlẹ̀ gbà, ìfẹ́ mọ orí èèyàn tó jẹ́. Wàláhì tàálà gbogbo ọ tó bá tó jáde pé ò gba apology Òkìkí Bright tí ṣíṣe wọ ló ṣẹ̀, tó yẹ pé òun àtòyí Saheed Òṣùpá nájọ ní nǹkan tó wá ní bóyá apology yẹn accept ẹ sì gbà, wàláhì ìpìlẹ̀ gbà. Fún dé yìí ẹni yìí ti tọrọ àforíjì lọ́wọ́ Alhaji Saheed Òṣùpá, ó sì di dandan ká Alhaji Saheed Òṣùpá fi oríjì wọn nígbà tá a bá ti ń sọ ọlọ́run sì ń dáríjì wá. Táwa náà sì náwọn kan náà tó jẹ́ pé à ń jẹ́ aṣáájú tá a dẹ̀ ń ṣẹ̀ tán wò wípé kùbí tá gbígbà tán dáríjì wá, dandan ní ká Alhaji Saheed Òṣùpá náà dáríjì Alhaji Òkìkí Bright. Kò lè má máa rí bẹ́ẹ̀ lágbolé fújì, kódà láàrin bàbá sọ́mọ, láàrin ìyá sọ́mọ, a mọ̀ ṣẹra wa, a sì mọ̀ dáríjì wa náà ni. Ẹni tí ṣe fídíò wọ́n sì tọrọ àforíjì, kódà wọ́n tún kọrin Alhaji Saheed Òṣùpá. Fún délé yìí ẹ̀jẹ̀ dáríjì wọn o. Fídíò wọn òun ló kàn bí tán ti tọrọ àforíjì lọ́wọ́ Alhaji Saheed Òṣùpá. Ẹ ṣeun tẹ́ ń wò wá. Àǹfààní wà fẹ́yìn náà láti kúrò ọjà lórí ètò wa àbí lórí péjì wa. Ẹ pè nọ́mbà wa 08067109598. Bó sì dórí rédíò náà ni abàyẹn sì polówó. Ẹ ṣeun. Ọládélé Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi Súná Yáfíkúdé orúkọ tó ju owó lọ. Abọ́ra tí kì bọ́kùn kà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́, asá oníbalẹ̀ kó gbé kó asín àwòdò níbalẹ̀ kó gbódò yán, olóògbé máa bẹ gúngún, alábàárà ló fún lásán onítàn kọ́tẹ̀ légún lẹ́yìn, ó náà ń pè ní ẹ̀sà ní ẹ̀lẹ́ ẹ̀kú kalẹ̀. Wọ́n ti áàkì YouTube wa o, ṣùgbọ́n ẹ bá wa fọ́lò Ajagunmale TV lórí YouTube àti Abẹ́rẹ́ TV Pro lórí YouTube. Ẹ ṣeun. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire, ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá
Ifá mi ìjòyè bàbá mi kẹgbẹ́. Bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi ká lọ o sọ́dọ̀ àtàndá olórí àbọ̀là bẹ́sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní ségidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Kéde ojú kọjá nkàrí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn o. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.